èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ owó náà yà fún yín torí Ọlọ́run. Àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá à ń wò yìí jẹ́ tap send. Ṣé kán lọ bá yín repo sílẹ̀? Ìyẹn náà dà. Ìyẹn náà dà. Kán bá yín repo sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn àbí ẹ bá ti mú ẹ mú nínú owó yín. Mo fẹ́ gbé ọkọ̀ lọ lé àtọwọ́. Ó dáa ẹ máa gbé. Mo máa wà lọ lé. Ẹ máa ayé agbọ́n ògúngbè náà gbọ́n ó dáa tí ó yẹ yín tẹ bá wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ ṣùgbọ́n tí ẹ ṣe àmúlùmọ́lá èdè ṣúlẹ̀ ètò yìí lẹ́yìn ètò àá fún yín ní ìlọ́po owó lọ́nà méjì. Ẹ ṣé olóòtú. Ìyẹn dáa tẹ bá wà ní ẹgbẹ̀rún mẹ́wàá tẹ ti ṣe àmúlùmọ́lá èdè tó pọ̀ gan tẹ wà lẹ́gbẹ̀rún mẹ́wàá ní kẹ́ máa mú lọ kẹ́ máa fi yẹn ṣòwò ọkọ̀. Ó dáa kò dáa tó. Kò dáa tó bẹ́ẹ̀ ṣe ní kò dáa tó yẹn ṣì níbèrè ilẹ̀ tẹ bá ṣe ń dá àwọn ìbéèrè yẹn á máa lọ sókè owó yẹn á máa gòkè padà ìyẹn ńkọ́. Ẹ já tẹ̀síwájú olóòtú. Ó dáa kí ló kọ́ yín. Orúkọ tèmi ni Adebayo Gbenga tí gbogbo èèyàn mọ̀ sí àyànfẹ́ Olódùmarè. Àyànfẹ́ Olódùmarè àti láyànfẹ́ kan tó ti wá sórí ètò yìí náà. Ó dáa àyànfẹ́ Olódùmarè kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe. Mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí. Ẹ mórin yẹn. Mi ò mọ̀. Àkùn má jẹ́ kí n sọ̀rọ̀ sọ ṣe bẹ́ẹ̀ nu òròfo ló ń pa òròfo ẹnu tèmi má ṣe pa mí. Ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti kí ni. Ó tán. Ó dáa ìgbà alẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Tá bá ń kà ní méjì. Mẹ́ta wọ̀rọ̀kọ̀ ṣídà. A ti tọ́dún 10. Ọdún 10. Bẹ́ẹ̀ni. Ibo lẹ ti ń sọ̀rọ̀. Lórí afẹ́fẹ́ ní ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì lẹ ti wá síbí. Bẹ́ẹ̀ni. Ìpínlẹ̀ Èkìtì lẹ ti wá. Bẹ́ẹ̀ni. Ìpínlẹ̀ Èkìtì lẹ máa padà sí. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ti kúrò l'Ékòó yìí. Bẹ́ẹ̀ni. Masoyinbo ló gbé yín wá s'Ékòó. Bẹ́ẹ̀ni. Ẹ lè padà s'Ékòó sí Adó àbí ibo ní l'Ékìtì. Adó. Ǹdà ẹ lè padà lẹ́ni ilẹ̀ tíṣú. Ó dá olóòtú. Màá ní kàn fi yín sí ilé ìtura. Ẹ ṣé o. Tó bá ti di àárọ̀ ọ̀la kí kẹ́ máa lọ. Ó dúpẹ́ o. Bóyá ẹ máa gbọ́kọ̀ lọ ìyẹn ni òye mi o. Ẹ já tẹ̀síwájú. Ó dáa. Ó dáa. Adébẹ̀yìn má ṣe àgbà ọ̀lẹ́ni. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀. Ẹ já tẹ̀síwájú. Ó dáa. $1,172 kí ni ní Yorùbá. Ẹ̀yin èèyàn mi àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wá ní kò sí nǹkan tó dàbí nǹkan téèyàn mọ̀ ọ́ ṣe. Ikún ní tóun bá ti bọ́ sóko ẹ̀pà pé ọ̀kọ̀ọ̀kan èjèèjì ló máa ń rebó tó sóun lẹ́nu. Kì í ṣe pé ó rọrùn o ṣùgbọ́n nǹkan tó mọ̀ ọ́ ṣe ni. Tó bá jẹ́ ti ká fowó ránṣẹ́ láti UAE láti UK láti US láti Canada láti Australia wá sí orílẹ̀-èdè Nàìjíríà tap send mọ̀ ọ́ ṣe. Ó dẹ̀ rọ̀ wọ́n lọ́rùn owó yín ò ní há. Kí lẹ wá nílò láti ṣe. Ẹ gba tap send sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín láti Play Store àbí Apple Store. Kẹ̀dẹ̀ ló Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Fún $20 àkọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá fi ránṣẹ́ sílé tap send á wá fún yín ní $20 padà. Ṣé rí bíi pé ẹ $20 ránṣẹ́ wọ́n á tún dá owó yín padà fún yín. Ṣé ti rí báyìí pé ìrọ̀rùn ló bá dé
pẹ̀lú tap tap send o ó yá kí lẹ̀ ń dúró ṣe ẹ bẹ̀rẹ̀ sí lo tap tap send lénìí kó bá rọrùn dé ire o pum ẹgbẹ̀rún kan 1000 kí ni 1172 kí ni 100 ọgọ́rùn-ún kí ni 110 ẹ̀wálélọ́gọ́rùn-ún àádọ́fà kí ni 120 àádóje kí ni wá ní 130 ní tí àti 120 bá jẹ́ àdóje 120 ọgọ́fà ogún lọ́nà mẹ́fà 130 wá ní àádóje 140 ní ogójì kí wá ní 40 ogójì ní 40 bá mi yọ 40 yẹn. ọkọ̀ ló lọ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ lè fi ra lé ní ìkẹrẹ ibo adó kí ló dé ẹ dáhùn mọ́. ẹja tẹ̀síwájú. ó dáa 40 ní ogójì ogún lọ́nà méjì 50 ní àádọ́ta torí 60 jẹ́ ọgọ́ta ogún lọ́nà mẹ́ta 70 nǹkan tẹ́yìn Èkìtì máa ń pè ní ẹ̀wádọ́ta 70 ní àádọ́rin 80 wá jẹ́ ọgọ́rin 90 jẹ́ àádọ́rùn 100 jẹ́ ọgọ́rùn 110 jẹ́ àádọ́fà 120 jẹ́ ọgọ́fà 130 jẹ́ àádọ́rùn àádóje 140 jẹ́ ogóje 150 jẹ́ àádóje àádọ́jọ 160 jẹ́ ọgọ́jọ 170 jẹ́ àádọ́sán 180 wá jẹ́ ọgọ́sán ìbéèrè kejì lé ní ìbéèrè kan ẹ sọ. ẹ̀jọ dín ní àádọ́sán ó lé lẹ́gbẹ̀rún kan. ìbéèrè kejì dín ní ìbéèrè kejì lé ní àádọ́sán lé lẹ́gbẹ̀rún kan. ẹ fara balẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kì í ṣọmọ kékeré owó àbí. ó yá. kí ni ìtumọ̀ àkànlò èdè Yorùbá yìí? gbódó oró sọ. kí ló túmọ̀ sí? ìjà náà pè bẹ́ẹ̀. ìjà ìgbùlà gbódó oró sọ. kéèyàn máa. ìjà wà kíjà pọ̀ kíjà ó máa di gbódó ránṣọ ó máa di ìwọ gbódó kèmí náà ránṣọ mi ká bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni pé èèyàn ó yá àájà lónìí àríyànjiyàn lórí ìjà gbódó ránṣọ kí wàhálà bẹ́ sílẹ̀. ẹ gbà ẹ pàdé ọmọ ẹ farabalẹ̀ ṣe adó ọ̀rá àbí ṣọ́mọ adó ni níbo nílùú yín? Èkìtì Kwara. Èwo ni Èkìtì Kwara? Èkìtì àti Kwara. bẹ́ẹ̀ni bá ṣe ń pè nù. kí lorúkọ? Èkìtì Òsì Èkìtì. Èkìtì Kwara. Òsì Èkìtì. kì í ṣe Òsì Ìtàpá. Òsì Ìtàpá wà. Òsì wà. Òsì ìjọba ìpínlẹ̀ Kwara ni. ìjọba ìpínlẹ̀ Kwara ni Òsì tẹ̀yìn ti wá. tí mo ti wá. Òsì ti Kwara lẹ́ ń sọ. ti Kwara. ó dáa. $1097 kí ni 90?
90 ni. bá mi yọ 90 yẹn. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ tẹ́ ẹ bá farabalẹ̀ ẹ máa faragbẹ́gbá. ẹ farabalẹ̀ kò yẹ kẹ́ má mówó lọ sí Òsì Kwara o àbí Adó. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ díbọ́n bíi pé kò sówó yẹn ń bẹ̀. ó yá ẹ wá bá mi ta. 90. ẹgbẹ̀rún kan lé ní. ẹ jẹ́ wò 97 ní mẹ́tàdínlọ́gọ́rùn-ún. ìbéèrè kẹtàdínlọ́gọ́rùn-ún lé lẹ́gbẹ̀rún kan. ó yá. ìjálá lórin àwọn ọlọ́dẹ àbí. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ yẹn. bẹ́ẹ̀ni. ó yá dòdòdò. láàárín àwọn. ìyẹ̀rẹ̀. lórin àwọn babaláwo. àwọn wo ló ní ẹ̀ṣà pípè. ẹ̀ṣà. àwọn ló ń pẹ̀ṣà. àwọn olórìṣà. ẹ lọ́pọlọ gan-an. wọ́n ń pẹ̀ṣà olórìṣà ló ń pẹ̀ṣà. gbà mí yọ. ẹ dúró. ẹ̀ṣà. ẹ̀ṣà. àìgbọ́fálà wòkè. àwọn tó ń pẹ̀ṣà. àwọn eléégún ni. ẹ mọ̀ kí ló dé tẹ́ ẹ wá sọ ń sápa yín lórí. bàbá mi ní Òsì Kwara yẹn ṣé kò ralẹ̀. ìjà tẹ̀síwájú. kábíyèsí fọ́ bàbá ń bẹ́ o. ó yá. okòó-dín-ní-mẹ́ta lé ní ọgọ́rùn-ún ó dín nígbà. 1117. ọgọ́fà dín mẹ́ta lé ní ẹgbẹ̀rún kan. pa òwe mẹ́rin tó ní ogún nínú. ogún bíi kéèyàn jogún. inheritance. òwe mẹ́rin tó ní ogún nínú. àyè là ń jogún ọ̀rẹ́. àyè là jogún ọ̀rẹ́. tó bá kú tó ogún mẹ́òkun kan yẹn. ó yá. kọ́mọ tó jogún mo máa jọgbọ̀n. ọ̀rọ̀ nìyẹn. àbí. ọ̀tọ̀lógún ọ̀tọ̀lógún àtògùn ní lanilóògùn nígbà ogun. ibo lógún ti wá jẹyọ mẹ. ogun. ibo lógún ti jẹ. àtògùn. so tẹ fẹ́ sọ yẹn mo filẹ̀ mo mọ̀ọ́mọ̀ fi so yẹn lẹ̀ ó jáde o ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ filẹ̀. mi ò sọ. ẹ sọ kí ni ṣé kò jáde. rárá mi ò sọ. mi ò yọ ẹni sòrò. àtògùn àbí kò sógún bẹ́ẹ̀. wọ́n ní kinní kan ó fi ra ẹ̀fọ́ síta. agbójúlógún fi ra ẹ̀fọ́ síta ó di méjì. ẹ fẹ́ yọkọ sí máa fi yín lẹ̀.
ogún ẹni bá kú là ń jẹ a kì í jogún ẹni wà láàyè. mo fún yín. ẹ ṣé olóòtú. ọ̀rọ̀ nìyẹn o ogún ẹni bá kú là ń jẹ a kì í jogún ẹni tó wà láàyè. mo lè fún yín. mo lè fún yín ní nǹkan gẹ́gẹ́ bí ogún kí n ti pín ogún mi nígbà tí mo wà láàyè kẹ́ ti máa lò ó ṣé kò ṣeé ṣe ni àbí ṣé mo gbé àṣìpa òwe lẹ́sùn ṣùgbọ́n àṣìpa òwe gbáà ni mo kọ̀ fún yín ni àwọn èèyàn máa ti pín mo bá rí ó yá sísì gba eléyìí o gba eléyìí o gba eléyìí o gba eléyìí o kí lè tù nígbà tí bá ó ti jogún ó ti ń lò ó ṣé ó yé yín mo kàn mọ̀ fún yín ni o. ẹ ṣé. ó yá akọ̀mọ́mọ́ fún yín nìyẹn ni o torí ajogun ifá tó lóun ogún nìyẹn ajogun ifá tó lóun ò ní kú ẹni tó tẹfá nú ẹni tó tẹfá yẹ gọgọgọgọgọ òun náà dà ó yá. èjìdínlọ́gọ́rùn-ún lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìjọra àti ìyàtọ̀ láàrin wèrèpè àti èsìsí àbí èsìsí. wèrèpè ó jẹ́ ohun tó ń jóyàn ewé ni ṣùgbọ́n ó máa ń ní èso ẹ̀ ló máa ń jó èèyàn èsìsí ewé ni ṣùgbọ́n òun ò kì í ní èso ó máa ń akànjóyàn. a máa hayàn lára a máa jóyàn bẹ́ẹ̀ ni iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì ni wọ́n ṣe ní àwọn bàbá wa máa ń sọ torí tó bá ti ju ẹ lẹ́ẹ̀kìdí wa tí wọ́n bí ibi tó wà nílé wa lọ gbàbọ̀ mí nígbà míì. báwo lẹ ṣe lè lo ọ̀rọ̀ yẹn iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì bí kí ni àpẹẹrẹ lílo ẹ̀ ẹ fún mi lápẹẹrẹ. àṣìṣe téèyàn bá ti ṣe lẹ́ẹ̀kan kò gbúdọ̀ tún ṣe mọ́. ó gbúdọ̀ rí dájú pé òun ò ṣe mọ́. òun ò ṣe mọ́. àbí èèyàn tó ti ṣe jà. iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. àbí èèyàn tó ti ṣe jàǹbá fún yàn tó bóyá ẹni téèyàn yá lówó tí ò san tó wá tún fẹ́ wá yáwó kún owó tó ti yá tẹ́lẹ̀ iná ìsìsì ìjóni lẹ́ẹ̀mejì ó ti yá lẹ́ẹ̀kan ó san nísìnyí ó tún fẹ́ yá mi rárá mi ò lè yá mọ́ lóyá ẹ jẹ́ wo 1154 kí ni 1157 àbí 50 kí ni. nǹkan tẹ́ ẹ pé yẹn náà. ọgọ́jọ dín mẹ́ta ó lé lẹ́gbẹ̀rún kan. ohun tí ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. kí ni gọ̀ǹgọ̀? gọ̀ǹgọ̀ jẹ́ nǹkan tí a lè lò bí nǹkan tán lè fi fa nǹkan bí eléyìí tán fi ń ká kòkó. ó ṣe báyìí wọ́n máa fi ń ká kòkó. akọ́rọ́. bí akọ́rọ́ ni máa fi ń ká kòkó. nǹkan tọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ máa fi gọ̀ǹgọ̀ fà á. ọwọ́ mi ò tó máa nàgà èyí tí fi gọ̀ǹgọ̀ fà á. máa fi gọ̀ǹgọ̀ fà á. ṣùgbọ́n àwọn bàbá wa tún wá sọ wípé ohun tí mo bá wọ́n ní téèyàn bá nàgà ọgbọ́n sí nǹkan tọ́wọ́ èèyàn ò bá tó wàá fi wèrè díẹ̀ ti sẹ̀. ó dùn. ó tutù ó wọnyí ó tutù ó wọnyí
pé o nàga ọgbọ́n sí nǹkan ọwọ́ ẹ̀ ò tó fi wèrè díẹ̀ tì sẹ́. Báwo lòwe yẹn ṣe yé yín sí? ọwọ́ mi ò tó máa fi gbọ̀ǹgbọ̀ fà á. Èyí tí mo sọ yẹn ni àti dáhùn ìmọ̀ ọwọ́ mi ò tó àfi gbọ̀ǹgbọ̀. Ókè yẹn bá mi yọ ókè yẹn. mi ò sọ kò jáde olóòtú kò jáde. ẹja máa bẹ́tò tẹ̀síwájú. Èkìtì lẹ ti wá o. Ó jìnnà. Èkìtì yéye o Èkìtì lọ́la ìjà parapọ̀ kádọ̀kọ̀ Èkìtì yéye. Ó yá. Ẹ̀rìnléníàádójelélẹ́gbẹ̀rún kan. 140 ní ogóje o. Ogóje. Ẹ̀rìnlélógóje ìbéèrè kẹrìnlélógóje lélẹ́gbẹ̀rún kan. Ó yá. Kí ni Yorùbá ń pè ní ìrere? Dòdòrè. Ìrere. Ìrere. Igi ni. Dòdòrè. Ìre. Ìrere. 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 Ìbéèrè kélòó la wà yìí? Ẹ dáhùn ìbéèrè. Ìrere. Ìrere. Kì í ṣe òréré o. Àbí ìgbà ọlọ bí òréré. Olóòtú ohun tí mo mọ̀ ní ìrere. Igi ni mo mọ̀ ní ìrere. Igi ìrere. Ẹ ràn mí lọ́wọ́. Odò ń gbá rèrè. Arèrè ló fẹ́ sọ. Arèrè nìyẹn. Àràbàtúrà mú odò ń gbá rèrè. Ẹ ràn mí lọ́wọ́ olóòtú. Báwo mo ṣe fẹ́ ràn yín lọ́wọ́? Adójìnà. Mo mọ̀. Ìyàpá tó wà nínú omi. Yes. Bá mi yọ yes. Pariwo yes níwọ̀nba. Ó ti tán. Owó má sì kì í síbẹ̀. Ṣé kò ralẹ̀ ní o sí Kwara? Ó dá mi lójú pé kì í ṣe ìbéèrè yẹn lẹ̀ ń rò. Pé owó yìí mà ti ń lọ lẹ̀ ń rò àbí? Ìbéèrè lẹ̀ ń rò. Ó yà mí lẹ́nu pé mo wá lọ ń. Ẹ̀ ń bẹ́. Àwọn ìbéèrè tí mi ò gbọ́ rí. Ni mo wá lọ ń bá pàdé. Ẹ jẹ́ n wò. Méjìlélọ́gọ́talélẹ́gbẹ̀rún kan. Ó yá. Àbí ẹ jẹ́ n wò. Àwọn oníṣàngó ni. Rárá. Ìbéèrè kẹtàdínláàdọ́jọ. Ìbéèrè kẹtàdínláàdọ́jọ. Dọ́jọ lélẹ́gbẹ̀rún kan. Àwọn oníṣàngó ló ní bàtà. Àwọn wo ló ní àgẹ̀rẹ̀? Tó bá ní àtàsẹ̀ àgẹ̀rẹ̀. Àwọn ló lágẹ̀rẹ̀. Gbogbo àwọn kinní ni mo mọ̀. Àgẹ̀rẹ̀. Gbogbo wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n mọ̀. Ẹ sọ. Àgẹ̀rẹ̀. Àwọn ẹ jẹ́ fún yín ní méjì ọ̀rọ̀ àwọn méjì kẹmẹ́yọ kan ẹ̀ẹ̀kan lẹ gbọ́dọ̀ mú ilé ìtẹ́fẹ́ mú. Ọ̀dà olóòtú. Àwọn
Ọlọ́bàtálá àbí àwọn ọdẹ? Àwọn ọdẹ. Àwọn ọdẹ, àwọn ló máa ń tasẹ̀ àgẹ̀rẹ̀ bí. Àwọn ní àwọn ọdẹ àgẹ̀rẹ̀ bí o láwọn ló máa ń tasẹ̀ àgẹ̀rẹ̀. Àwọn ọdẹ, àwọn ló lágẹ̀rẹ̀. Eléyìí máa gbé yín dádò. Òrù. Òrù. Èjìdínní ọgọ́ta. August. Ó dáa. Kí ni 900? 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 600 ní ẹgbẹ̀ta. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 800 ní ẹgbẹ̀rin. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1000 ní ẹgbẹ̀rún kan. Torí ẹgbẹ̀rún ní 1000. Ẹ ràn mí lọ́wọ́. Kí ni 88? Kejì dín Ní àádọ́rùn lé lẹ́ẹ̀dẹ́gbẹ̀rún. Ó yá. Yorùbá bọ̀ wọ́n ní àràbà túra mú odò ń gbárèrè. Kí ni arèrè? Igi. Mo fẹ́ sọ tọ́lẹ̀. Igi. Lẹ́yìn ilé ìwòkù ẹyọ kan péré kẹ́ lè máa mú, torí mo fẹ́ kẹ́ ó kéré jù. Jẹ́jẹ́ wo 1125. Kí ni 120? Ọgọ́fà. Ìbéèrè karùnlélọ́gbọ̀n. Yọ ọ̀rọ̀ mẹ́ta nínú ọ̀rọ̀ Yorùbá yìí. Àsọ tẹ́lẹ̀. Ẹ yọ ọ̀rọ̀ mẹ́ta kúrò nínú ọ̀rọ̀ yìí. Àsọ tẹ́lẹ̀. Ohun tá a sọ tẹ́lẹ̀. Ẹ fọ́ ọ̀rọ̀ yìí sí wẹ́wẹ́. Àsọ tẹ́lẹ̀. Ẹ yọ ọ̀rọ̀ mẹ́ta míì kúrò nínú ẹ̀. Aṣọ. Sọ. Tẹ́lẹ̀. Filẹ̀. Sọ. Kéèyàn sọ. Ẹ ṣé. Ìbéèrè tó gbẹ̀yìn. Ìbéèrè kejìlélọ́gọ́ta lé lẹ́gbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní rere akẹsẹ̀? Akẹsẹ̀. Gbogbo àwọn ìbéèrè tí akẹsẹ̀. Filẹ̀. Akẹsẹ̀, ẹ ràn mí lọ́wọ́ olóòtú. Wọ́n ní kinní kan ò tẹ́rù. Òwú ò tẹ́rù. Kí wá ní akẹsẹ̀? Òwú. Tó sì wà lórí igi ní akẹsẹ̀. Ẹ ṣeun olóòtú. Kí ló dé? Òrù. Ó dáa. Ẹ pẹ̀lẹ́. Wọ́n máa adójìnà lóòótọ́. Wọ́n máa fi yín sílé ìtura lénìí. Wọ́n máa fi yín sílé ìtura. Máa fi yín lẹ́gbẹ̀rún lọ́nà 100. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé.
aṣọ wà ń bí fún yín eléyìí wọ́n ní ká fún yín ife ìmumi náà tó wà ń bẹ̀ fún yín náà ọ̀dà. Ìgbà wo lẹ ti forúkọ sílẹ̀ láti wá sí orí ètò Masoyinbo? Ó ti tó bí òṣùpá méjì. Òṣùpá méjì kò tí ì pẹ́ ṣùgbọ́n Ọlọ́run ṣeun ẹ ti wà ń bí. Ìgbà àkọ́kọ́ tẹ́mi àti yín máa ríra lélẹ̀, ìgbà àkọ́kọ́ tá a máa sọ̀rọ̀ lélẹ̀ yìí ríra rí. Ọ̀nà méjì a lè gbà wá sórí ètò Masoyinbo, yálà kí n sọ fẹ́ nìyẹn pé kó wá bóyá ní ìbáṣepọ̀ àbí a sọ̀rọ̀ níbi kan mo wá ní kán wá, àbí kẹ́ forúkọ sílẹ̀ bẹ́ẹ̀ ṣe forúkọ sílẹ̀ tí wọ́n pè yín. Àwọn èèyàn mi náà máa ń mú àwọn èèyàn tí wọ́n máa wá tó bá ti bọ́ sí rẹ̀, ṣùgbọ́n a wá fẹ́ ṣe lọ́nà tó jẹ́ wípé kò ní dàbí pé à ń ṣojú ṣáájú, pé àwọn ń ṣojú ṣáájú. A wá fẹ́ jẹ́ kí agbára yẹn wà lọ́wọ́ yín, pé ẹni tó bá ti wá sórí ètò tó jókòó báyìí á ní àǹfààní láti mú ẹni tó tún máa wá, tó ti forúkọ sílẹ̀ tó tún máa wá. Ìdí tí ẹ fi fẹ́ a ti kọ àwọn orúkọ yẹn síbí, lára wọn ni ó tó bí 10,000 èèyàn jù bẹ́ẹ̀ lọ tí wọ́n forúkọ sílẹ̀. Akọ ẹ mú kan ẹ pè. Babátúndé Akínsọlá. Babátúndé Akínsọlá, àwọn èèyàn mi máa pè yín láti lè jẹ́ kí ẹ mọ̀ pé ẹ ti wá sí orí ètò Masoyinbo nígbà tí a bá fẹ́ gbóhùn sílẹ̀ ní sáà mi. Ẹ ṣé gan ni o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́tí tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe Àgbàlá mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ti ṣe tèmi o, a tún fún wa ní oore ọ̀fẹ́ láti túṣẹ̀ mí o. Tí ẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò ẹjọ́ fẹ́ àti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Orúkọ mi ò yí padà, Ọlálékan Fábílọ́lá lórúkọ mi. Ìjọba ní mi ò mú un lálẹ́, máa jí gbàgbà rìn arígbéde sọ̀dọ̀ fi roko arégbédọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba kó tún dìgbà míì. Ire o pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Masoyinbo má ṣe sọyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo má ṣe sọyìnbó.